Àṣàkẹ́ mi. Mo ti tójọ́ mẹ́ta tí mo ti ń sin òun gbèsè kọ́ ọmọkọ̀ wálé tọ́ ọmọ mi ò mọ̀ rí kọ́ ọmọkọ̀ wálé. Ó sì mọ̀ pé ojú kẹfà ojú kẹrè ni ọ n ò sì fẹ́ kó o gbégbèkúgbè wálé. Ń bò lọ́ ọmọkọ̀ wálé fún mi láti. Mo bí mi àti mi ti sọ pé ó ti fẹ́ẹ̀ dé tòró ti pè mí láàárọ̀ yìí pé òun ń bọ̀ lẹ́nu. Bọ́ọ̀ ti sọ lánàá nu o bọ́ọ̀ ti sọ ń jẹta nu. Ó ń bọ̀ olúwa kì í yá lógún ọdún o ń bọ̀ láàárọ̀ pọ̀ rẹ̀ o àgbà lọ ń dà yìí n ò sì fẹ́ kọ́ wá jẹ́ pé ránran lọ́wọ́ àpadà gbé toró lójú òní lajú ẹlẹ́kìtà mọ̀lú ọ̀wọ́. Èyí ti ń pẹ́ jù kò tó. Àlùkò bóbó náà ọmọkùnrin tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ọkọ mi lọ. Ó ti ẹ̀dá báwọn. Ó ti ẹ̀dá báwọn. Ó ti ẹ̀dá báwọn. Ẹ wá jẹ. Ó ti ẹ̀rìn sáàkó. Àlẹ́ o arákùnrin. Ìlẹ́ o arákùnrin. Ìlẹ́ o arákùnrin. Ìlẹ́ o ọmọ káàbọ̀. Ṣé ọkọ rẹ tó ń pèrè ọ̀rẹ́ lẹ́yìn? Ọmọ káàbọ̀. Ẹ káàbọ̀. Sọ́kọ̀ ò jẹ́po. Ẹ jẹ́po rárá. Ẹ má bínú torí pé wọ́n ti dúró tó mi tipẹ́tipẹ́. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wó mi nù? Mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ o. Ìyá lè jẹ̀mọ̀ wẹ́ o. N bá ti débè. Ibi tí mo lọ, ó jìnnà ni. N bá ti débè. Kódà àwọn fámílì mi, wọ́n fẹ́ ṣe kiri, wọ́n fẹ́ tẹ̀lé mi wá. Wọ́n á ní ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ kémi fúnra mi wé, ẹ jẹ́ kí n lọ. Ní tí n bá ti bá bọ̀, máa wá fún ẹ lábọ̀. Wọ́n á ní ó dá. Kí n tètè lọ bí mo ṣe wà. Ẹ má bínú sí mi. Jókòó arákùnrin. Jókòó arákùnrin. Ẹ jẹ́ kó jókòó. Àṣàkẹ́ mi. Jókòó. Sẹ́rí ọmọ yín. Ojú kan ẹ̀pà, ojú kan èrè ni. N ò fẹ́ kíyà ọ̀jẹ̀ ńlọ́mọ. Ìdí nu tí mo fi fẹ́ kó mú ọmọkùnrin alálùbáríkà wálé wá bá mi. Bó dẹ̀ ṣe mú ọkàn mi sì balẹ̀ pé ọkùnrin yìí ó níṣẹ́ gidi lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Àṣàkẹ́ wọ́n kárí láyé ó mú fojú ọ̀nà arákùnrin o ẹ dákun irú iṣẹ́ mi ni ẹ wá ń ṣe o ẹ dákun lórí wọn fẹ́ kíyà ọjọ́ mọ́ mi. Wọ́n iṣẹ́ gidi náà ṣe. Àṣàkẹ́ ní sùúrù ìfẹ́ kí iṣẹ́ mi ni ẹ ń ṣe o arákùnrin. Ṣẹ́rí wọn apẹ́rẹ́ ni o wọ́n lè kú sọ̀nà bí efi o. Àdúrà mo ń ṣe ń wọ. Àmì à ń gbọ́ arákùnrin. Ṣẹ́rí iṣẹ́ tí mo ń ṣe mo rí pé mi lè fìyà jọmọ wẹ́. Iṣẹ́ pàtàkì ni. Iṣẹ́ tó jẹ́ pé ọmọ gan fúnà gan ọmọ amúlá ọjà lọ́wọ́ mi ní kọ́pìlì mi. Ọlọ́run ó ṣe o. Wọ́n mọ̀ pé báǹkì lẹ́tì máa ṣiṣẹ́ báwọn. Tọ́rọ ẹ̀ jọ mọ́níjà báǹkì. Lead general hospital ẹ̀yin ni doctor. Àbí iṣẹ́ doctor lẹ́yìn sí. Rárá. Tí ó bá jẹ́ báwọn á jẹ́ pé building contractor ẹ̀yin lẹ́ ń kọ́lé fáwọn olóṣèlú kiri Àbújá. Rárá. Iṣẹ́ mi jọmọ́ yẹn. Àṣàkẹ́ ọ ní sùúrù mo fẹ́ mọ̀ sí iṣẹ́ ìwọ wa ni ẹ̀yàn láàyè. Wọ́n rí pọ́ mọ́ ẹ sọ pé iṣẹ́ gidi ni ẹ gbà bẹ́ẹ̀ iṣẹ́ gidi ni mò ń ṣe. Arákùnrin ẹ dákun ẹja gbọ́. Ó dáa kó bá jẹ́ pé iṣẹ́ gidi ni mo mọ̀ pé wọ́n á kọ́ sára sí mi kódà ọmọ wọn á tún kọ́ṣẹ́ ní kọ́ńpìlì tí mo wà. Iṣẹ́ tí mo ń ṣe ju iṣẹ́ kékeré lọ́nà bíi ti báyìí rẹ̀ ni iṣẹ́ tí mo ń ṣe mo sì mo ń tà. Sọ́lá ẹ̀kan sí kí ló pé pósí mo ń tà. ìrẹ́ ẹni ò tí ì rọ́kọ́ Àṣàkẹ́ nílé mi tí mo bá tó rí ẹsẹ̀ nílé mi pósí àwọn fámìlì ẹ̀ ló máa ra pósí àwọn ọ̀rẹ́ dìrẹ̀ ló máa ra pósí. Àṣàkẹ́ ò tí ì rọ́kọ́ tí mo bá yá kí tó ti fẹ́ sọ Àṣàkẹ́ lójú mi tí n tí ì kú mi onípọ́sí a ò tí ì rọkọ tètè ya fojú síta ọwọ́ kan mi Ọlọ́run ò ní jẹ́ òfin pósí mi. Mami ẹbí gbogbo aládágbádá kú òun pé iṣẹ́ pósí lè wá ṣiṣẹ́ ni. tó dànù
ìwọ kì yóò kú ikú kankan bí kò ṣe yíyè ẹ ò ní rógun pọ́ sí ìran